èmi ń rí ẹlòmíì lójú yẹn kò fi rí olówó Èkó yìí bó ṣe nírun mú inú Fatia náà ló wà. ẹ mọ gbọ́ mi ìtumọ̀ rẹ̀ mi tú fún yín lọ́wọ́ ni ó ní Ar-Rahman Ar-Rahim àjọkẹ́ ayé Ar-Rahim ẹni tó bá tún wù ní ó tún sàkẹ́ lọ́rùn. sọ pé pọ̀ ó ní Maliki Yawmiddin ẹ mọ gbọ́ o olùkápọ̀ ọjọ́ ẹ̀san àbí a lè pè ní olùkápọ̀ ọjọ́ ìdájọ́. Iyyaka na'budu wa iyyaka nasta'in ìrẹ́ nìkan ìrẹ́ ìwọ alẹ́ ìrẹ́ àbí ìwọ nìkan làwa yóò máa sìn ọ̀dọ̀ ìrẹ́ nìkan sì làwa yóò máa wá àrànṣe wá. Ihdina siratal mustaqim olúwa ò tọ́ wa sọ́nà tààrà ọ̀nà tó má ọ̀nà tó yá ìyàtọ̀ sí ọ̀nà rádaràda táwọn kan ń tọ̀ tán sọ pé Islam yìí ò dáa. tó o ti yọnu sí gidi tí ẹ ṣe àwọn èèyàn tó yẹ pé ayé sì ń dààmú wọn wọ́n sì ń lógun ìdílé tó o yọnu sí. Ghayril maghdubi alayhim waladdallina yàtọ̀ sáwọn tó ṣe pé o bínú sí tá padà di ẹni àánú sẹ́rí pọ́tò àdúrà lẹ́yìn ògbà. ẹ má bínú ẹjọ́ Mr. Baye ti fẹ́ Fatia tẹ kà yìí ta ni ó sọ ọ̀rọ̀ yìí. ebi Baye ti fẹ́ bo kàálà ibo ni Àjọkẹ́ wà ń bẹ ms ibo ni Àjọkẹ́ wà ń bẹ àti Àṣàkẹ́ torí gbogbo nǹkan tẹ tú ẹgbàá díẹ̀ bóyá Ramoni ni Àjọkẹ́ Ramoni ni Àjọkẹ́ Ramoni ni Àjọkẹ́ ẹ̀hún ọba aṣọ àṣẹ ìdọ̀bá gbé dictionary Ramon káwó nǹkan tó máa fún wa ní English. ọba náà sọ fún yín pé kò sí nǹkan tó ń jẹ́ Àjọkẹ́ àtàṣàkẹ́ nínú Lárúbáwá ẹ̀dẹ̀ sọ nǹkan tí ó sì. beneficent and the massive man. Báyìí ti fẹ́ àwa tí mo pẹ́ yìí tí ẹ lè gbà ẹ máa gbìyànjú ms Báyìí ti fẹ́ máa wà mí pẹ̀lú ọ̀tàwá ká Fatia bọ̀ ó ṣúọ̀ fún mi pé wọ́n àjẹsí kírun lẹ́nu torí ẹ máa fi Àjọkẹ́ sí àtàṣàkẹ́ so ẹ̀dẹ̀ tún fi ọ̀pọ̀lọpọ̀ sí so mo ti mọ̀ pé ẹ lè gbà ṣáà ni. ṣé kò kẹ́yìn láyé ni bàbá mi. àbúlórí burúkú làlá ni. kẹ tó máa bá Báyé ti fẹ́ fa ọ̀rọ̀ ó yẹ kẹ́ ti dá Báyé ti fẹ́ mọ̀ tipẹ́tipẹ́. aláàrin náà. ó yẹ kẹ́ ti mọ̀ wípé ibi tí wọ́n máa ń ibi tí gbogbo ayé bá ń lọ báyìí ọ̀tọ̀ níbi tí àwọn máa darí sí. ẹ má wulẹ̀ jẹ́ kí wọ́n máa bá yín fa ẹ má wulẹ̀ máa jẹ́ kí wọ́n máa bá yín fa ẹ̀kẹ́tì máa wé ti brain wọn so ẹ má jẹ́ ká delay time wa ẹ jẹ́ ká máa bọ̀ lọ. wọ́n béèrè question kan lọ́wọ́ yín Báyé ti fẹ́ farabalẹ̀ ìkàkùkà wà ńbẹ̀. bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ ìkàkùkà lẹ́tà kò sí Àjọkẹ́ àtàṣàkẹ́ nínú kúrò. ẹ má wulẹ̀ jẹ́ ká delay time wa wọ́n béèrè ms bàbá ń béèrè question kan lọ́wọ́ yín ẹ kàn dáhùn question náà ms bàbá ẹ béèrè question yín padà. mo ní Fatia tẹ kà yẹn Revelation yìí. Báyé ti fẹ́. ẹ̀tàn mike kẹ́bíkẹ́ dáhùn béèrè yẹn ṣé ọ̀rọ̀ Allah ni àbí ọ̀rọ̀ Muhammadu. Allah ní kọ́mú òun ká lọ lójú ọ̀nà. Ànábì ní dúpẹ́ fún Allah. Fatia àtàwọn màláíkà àti Jibrilu ẹ farabalẹ̀ dúpẹ́ fún Allah. ẹ jẹ́ kí n tún béèrè lẹ́ẹ̀kan kó lè yé yín dáadáa Fatia tẹ kà yẹn ṣé ọ̀rọ̀ Allah ni àbí ọ̀rọ̀ Muhammadu. ẹ máa gbọ́ mi bàbá yìí ẹ ní sùúrù èmi tẹ̀ ń bí pẹ́ṣẹ̀ yìí Yorùbá yẹnyẹn ni mo tán yẹnyẹn ní Yorùbá ni ẹ máa gbọ́ mi àkọ́kọ́ ni wípé ṣe rí ọ̀rọ̀ Ànábì fi ń dúpẹ́ fún oore tí Allah ṣe fún ni. ó túmọ̀ sí pọ́rọ̀ Muhammadu. Ànábì tí wọ́n bẹ̀ ṣe gbọ́ mi màláyíkà àtànábì pé Ànábì o Ọlọ́run o àbíọ́ má jẹ́ ká nù. pẹ̀lú nǹkan tẹ́ ẹ sọ yìí sáà Mr. Baye ti fẹ́ ọ̀rọ̀ Muhammadu ní Fatia yẹn. kí ló dé yes. tó túmọ̀ sí ọ̀rọ̀ Muhammadu ní Quran ẹ̀yin èèyàn ẹ máa dé o. Ànábì la fi rán ẹmọ pa ti máa ń sọ tẹ́lẹ̀ ẹ farabalẹ̀ báyẹn Mr. Baye ti fẹ́ a ti máa ń sọ fáwọn èèyàn lọ́pọ̀lọpọ̀ ìgbà pé
tẹ́ ẹ bá ka Quran dáadáa tẹ́ ẹ mọ ìtumọ̀ ẹ máa mọ̀ wípé Muhammadu gangan ló ń sọ̀rọ̀ nínú Quran kò kí ń ṣe Ọlọ́run. Now tó bá sọ pé ọ̀rọ̀ Allah ni Muhammadu, definitely Allah yẹn gangan Muhammadu ni Allah yẹn, because nísìnyí báyìí Allah ń sọ pé kán fi ẹsẹ̀ òun sójú ọ̀nà tààrà, ọ̀nà àwọn tí wọ́n ti ṣe ìdẹ̀ra fún. Mo wá bí wọ́n sìn wọ́n sọ pé ọ̀rọ̀ Muhammadu ni ó ń dúpẹ́ lọ́wọ́ Allah, tó túmọ̀ sí pé ọ̀rọ̀ Muhammadu ni. Tẹ́ ẹ bá wo àwọn ṣé bó ṣe rí lọ́kàn sí inú. There are still many other verses tẹ́ ẹ bá ti ń tẹ̀lé wa tá a ti ń kà níbi tí Allah ń sọ wípé ẹ máa gbọ́ àṣìkálẹ̀ ní gan àṣìkálẹ̀ ní nígbà tá a kírun wípé òun fi Kùránì búra. Tẹ́ ẹ bá dẹ̀ wo àwọn olórí wa gan nílẹ̀ Yorùbá ṣé wọ́n máa ń fi àwọn politicians wọ́n máa ń fi Kùránì búra. Ìbẹ̀lẹ̀ máa ti mọ̀ pé Muhammadu gangan òun ni Allah táwọn mùsùlùmí ń sìn. Ọ̀rọ̀ Muhammadu ló wà nínú Quran bí Ọlọ́run ò lè fi nǹkan tó dá kó máa fi búra náà. Tẹ́ ẹ bá tún wo Quran 70 verse 40 rí níbi tí Allah Muhammadu ìbẹ̀rẹ̀ máa sọ pé Muhammadu ni ó ní mo fi Olúwa ibùyọ àti ibùwọ̀ oòrùn mo fi búra dájúdájú àwa ni alágbára àwa bó ṣe wà ń bẹ̀ nìyẹn. So Muhammadu gangan ló ń play role Allah Jibril àti Muhammadu fúnra rẹ̀. That is the trinity in Islam. Muhammadu ló play role mẹ́tẹ̀ẹ̀ta yẹn. Mo láìkí bẹ́ẹ̀ tó ṣe ru ọpọlọ tí yín yẹn. Ṣé kí n tún sáré straight ẹ̀ díẹ̀? Bàbá mi, ṣé kí n tún straight ọpọlọ yín yẹn díẹ̀? Ọpọlọ tí yín gangan ló shift o. Ọpọlọ tí yín gangan ló wọ̀. Ẹ jẹ́ sáré straight ọpọlọ yín.